ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody. Lákọ̀ọ́kọ́ ẹ bá mi wo fọ́nrán yìí, gbogbo ohun tí ẹ bá rí sí fọ́nrán yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. A máa ń pé gbọ́n ni a kì í pé gọ̀. Ẹ jẹ́ ká wo fọ́nrán yìí, gbogbo ohun tí ẹ bá rí sí o ẹ bá mi fi ránṣẹ́ sí abẹ́ comment section. Iye káàbọ̀ sà, Mr. Sakios Olatunde, à ń gbọ́ pé kidnapping yẹn pé wọ́n stage ẹ̀ ní pé irọ́ ni. Ẹ dákun sẹ́ni bá àtàlẹ́ ìmọ̀tàmọ́lẹ̀ sí láàrin ìṣẹ́jú kan. Gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n stage ẹ̀ yẹn wọ́n mọ nǹkan tí wọ́n sọ ni. Fẹ́ kí wọ́n stage ẹ̀ ni, ṣé wọ́n pààyàn méjì tí wọ́n pa ni? Fẹ́ kí wọ́n stage ẹ̀ ni, àwọn nǹkan tá a go through níbẹ̀ yẹn ò dáradáradára. Lóòótọ́ wọ́n sọ pé àwọn ọmọ wọ aṣọ àǹkárá pé wọ́n dáṣọ fún wọn. Ṣé wọn sí lọ́yọ̀ state ni àbí wọ́n pé tí wọ́n di wọn mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ti ní ká mọ̀ wọ aṣọ ìbílẹ̀ lọ́jọ́ Friday. Aṣọ ìbílẹ̀ ní gbogbo primary school àwọn private school wọ́n wọ̀ ní Friday. Àwa tíṣà náà aṣọ ìbílẹ̀ láwọ̀, àwọn ọmọ secondary school wa aṣọ school ni wọ́n wọ̀ nígbà tó jọjọ́ Friday. Náà ń sìn wọ́n sọ pé aṣọ wọn nìtì. Àwọn tó wà níbẹ̀ àwọn tó abduct wa àwọn náà máa ń bá wọn fọ aṣọ wọn lẹ́kọ̀ọ́ kan táwọn náà bá rí pa àti rùn. Ṣùgbọ́n àwa táwa jẹ́ tíṣà àwọn rí bá ṣe dọ̀tí ni wọ́n ń rùn gbọ́n bó ṣe rí lẹ́nu wa bí òkété tó ṣẹ̀ṣẹ̀ jáde lẹ́nu sà. So gbogbo àwọn tó ń sọ báyẹn wọ́n stage ẹ̀ ni o. They are all telling lies. It was not staged, it was real. So please stop saying all those kind of news. God bless you, sir. Agbára Ọlọ́run pẹ̀lẹ́. Bí wọ́n ṣe rí tá ẹ̀yọ́ ọlọ́ọ̀kan ló ti tún so mọ́ wa. Wọ́n dà wọ́n láàmú ìròyìn ní rò fún wa lábẹ́. Wọ́n ní kàn bá ti pé ìyá kọ́ wọ́n mọ̀ nà wọ́n ní. Wọ́n bá ti rántí wa tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n bá ń ṣe báyìí. Ó tẹ̀ ń sọ̀rọ̀ dáadáa ní kílé kí wọ́n fún yín jẹ́ bíbẹ̀. Ó láwọn ọmọ mu gàrí pẹ̀lú síbí kò ní sí ṣúgà. Kí lorúkọ ẹ̀? Táyé. Táíwò Kẹ́hìndé nǹkan. Ó ti lọ aṣọ lọ́jà. Sorry. Ọ̀lẹ́ my boy. Obìnrin ni. Má ṣe bá fún ìyá sọ ọkùnrin ní ọkọ fún wa rẹ̀ yẹn. Ó ti sọ yẹn sínú inú igbó. Má bẹ̀rù Òṣogbo. Má bẹ̀rù Òṣogbo. Kò sí wàhálà. Nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ sí ẹ. Ó ní ṣẹlẹ̀ o. Kọ́lọ̀ nǹkan bá wa ṣẹ́gun wọn o. Mo tún fẹ́ bí lẹ́ẹ̀kan sí ni torí mi ò rí ká lórí fóònù. Ṣé pé ẹ sọ fún màmá ọmọ yìí nígbà. Ẹ sọ fún wa alẹ́ àná yìí ńlọ́sẹ̀sẹ̀ ṣe fídíò kọ̀ tó ń pè mí wípé àmọ́ mọ́ òun ọ mọ̀ pé wọ́n kó ọmọ ṣùgbọ́n kọ́ mọ̀ pọ́ mọ òun bẹ́ẹ̀ torí tó bá ṣe pọ́ mọ̀ ni yóò ti débi ṣùgbọ́n àwọn ò sọ fún un mo ní ẹ sáà mọ̀ sọ fún un ẹ jẹ́ mọ́ bọ́ọ̀lù mi àtọ́ ọlọ́run kájọ mọ́ jìjà ń káàdì èmi ò sì rí ogun èèyàn kan tó borí ìtọ́ ọlọ́run sì ṣe fún mi ní ìyanu. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa mi bàjẹ́ nígbà tí mo gbọ́ pé ọkọ mi Ọlálẹ́yìn John Ọláyínká kò sí lára àwọn tí wọ́n dá sílẹ̀ wọ́n di 10 nínú oṣù táwa yìí. Ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún mi nítorí pé kò sí ọkọ mi nínú wọn. Ẹ̀bẹ̀ tí mo wá ń bẹ ìjọba ni pé kí wọ́n jọ kí wọ́n dákun kí wọ́n rìlíìsì ọkọ mi fún mi. Then ó ní ọmọ mẹ́ta tó fi sílẹ̀ sáyé lọ. Ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀ wọ́n ni wípé kí wọ́n ràn wá lọ́wọ́ lórí àwọn ọmọ yìí lórí education wọn. Then èmi tí mo jẹ́ ìyàwó rẹ̀ àwọn náà ni ẹni tó ń tọ́jú gbogbo inú ilé. So mo rọ ìjọba kán ṣàánú wa lórí nǹkan tí wọ́n bá lè ṣe fún wa kán fi ràn wá lọ́wọ́. À ń kà lórí amóhùnmáwòrán àti lórí íńtánẹ́ẹ̀tì pé gbogbo àwọn tí ó lùzì èèyàn pé wọ́n ní kán fún wọn 50 million naira. Ṣé ẹ ti gbọ́ pa yẹn? Rárá o, mi ò gbọ́ nǹkan kan lórí ẹ̀. Àyìnká tá a kà ní àti ẹni ká sọ fún yín. Rárá, wọ́n gba owó yẹn àgbọ̀ nǹkan kan lórí rẹ̀. Ok. Àwa ní ìgbàgbọ́ pé tó bá jẹ́ lóòótọ́ ni wọ́n á pè yín wọ́n á sọ fún yín. Ṣóyè yín mà àmọ́ kò ẹ̀mí ò tówó àbí báwo náà ṣe ń sọ. Owó ò tó ẹ̀mí ẹ má bínú owó ò tẹ́ mi o owó ò tẹ́ mi. Ọ̀tà wa tá a jẹ́ olùkọ́ fún wọn láti má lè pàdánù nǹkan tó yẹ ká fún wọn gẹ́gẹ́ bí olùkọ́. À ń sọ fún àwọn ará àwọn tó ti wá pé ká sọ fáwọn yòókù náà tó máa wà.
How are you? Monday, and the teachers, the principals, everybody were around. But unfortunately, we could only meet about half of the students. So what we did was just to encourage them that very soon, by God's grace, the remaining students, the students with the books will be released. But we'll give glory to God on Friday. God did it, and we were able to, come back to school on Monday. This Monday, I think 2 days ago. So when we were in school already, so we were able to encourage the students to come in, because the students and the teachers that were kidnapped, they are already in town. So that one gave them the boldness to come around. And by the grace of God, yesterday we recorded the increased number of students in that school. And today we just finished writing NECO exam in our school. We wrote English language in our school. So we just finished now. So I'm one of the teachers coordinating and invigilating the students for the exams. Are you still going to school in fear? Are you still living in fear? Well, somehow, because as I was interacting with some of my colleagues now, the fear is still there. We have to be sincere. The fear is still there, because one way or the other, we are still discussing about the situation. So when we mention the situation, when we talk about it, some of them will still be in panic, because coming from Ogbomoso to work in a village like this, you see, some of the teachers, they are doubting of. They are not very sure of what the student has. The government has provided in form of security. So our concern is basically on what government are doing to boost the security of the whole places. So if the security, the security apparatus are in place, the fear will be a little bit down. But presently, because of the fact that we could not see army, police around us in the school environment, the fear is. Lọ́jọ́ tí wọ́n pa Mr. Michael, ṣé ojú ẹ̀ rí bó ṣe pa wọ́n? Rárá, ojú mi ò rí. Ibo ló ń gbé wọn lọ tán ti lọ pa wọ́n? Wọ́n mú wọn lọ sí kọ́. Wọ́n mú wọn kúrò láàrin. Bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n wá dé, wọ́n sọ fún yín pé ìgbà tí wọ́n padà tẹ́ ẹ̀ rí Mr. Michael, wò pé kí ló ṣẹlẹ̀? Ìgbà tá a gbọ́ ariwo wọn, ibẹ̀ la ní ìgbà tá sì dé wọn mú wọn padà. Díkì ńkọ́? Bá ṣe ṣe fún mi. Ṣó o lè rántí irú àwọn èdè tí wọ́n sọ? Ṣé wọ́n máa ń sọ òyìnbó sí àbáwúsá àbí ẹ̀gbọ́n àwọn nǹkan tó máa ń sọ? Wọ́n máa ń sọ òyìnbó. Ẹ̀dẹ̀ máa sọ Haúsá. Wọ́n máa sọ Fúlàní. Ṣójò pa yín? Ṣórùn pa yín? Ṣé wọ́n nínú ilé kan tó máa ń pè é? Tó bá ti ń rọ, wọ́n máa dùn àárò wọn. Wọ́n máa dùn àbò lẹ̀. Wọ́n á dọ̀rọ̀ abò yín mọ́ bẹ́ẹ̀. Ọ̀run kọ́? Tóòrùn bá ràn, ìgbà tó jẹ́ pádọ̀ igi ni. Ètí bá ń sì ń wá tó gbóyè rẹ̀ pẹ̀lú mi. Ìdíje gbọ́dọ̀ àwọn ẹni tó tẹ̀lé wọn yìí àbọ̀ ẹ̀gbọ́n náà jẹ́ sọ èmi ní ẹ̀gbọ́n ẹni tí wọ́n jí gbé tí wọ́n sì ṣekú pa ọmọdé orúkọ rẹ̀ John Ọlálẹ́yẹ Ọláyínká ní àwòrán ẹ̀sẹ̀ ẹ̀lẹ̀. A ò tiẹ̀ gbọ́ nǹkan kan tó bẹ́yà bí ó wà involved nínú àwọn tó ń pa nínú igbó yẹn lọ́tọ̀ ti Tabogbo State broadcast. So
kàn bẹ ìjọba ni tán bá lè ṣe fún wa. Àkọ́kọ́ àwọn Yorùbá máa ń pè wípé ẹnjẹ má sọ wípé èèyàn ò lè wà kó sábà lè ju orí tán bá lè rìlíìsì kódà kó jẹ́ eegun rẹ̀ la bá rí torí ọ̀rọ̀ ọjọ́ iwájú ni fún ọmọ tán bá lè ràn wá lọ́wọ́ lórí ìyẹn. Then ìyàwó ní tán bá lè bá wa wá iṣẹ́ fún inú owó dùn. Àwọn ọmọ náà dẹ̀ wá ní ó fọmọ sílẹ̀ ọmọ mẹ́ta ó kó dà sílẹ̀. Tán bá lè bá wa fún wọn ní education tó wà òkè. Àwa ni ká dé ìdúró lọ́hùn. Lọ́nà wà lọ́wọ́. Orúkọ mi ní dáhùn sí Mary Tèmítọ́pẹ́. Báwo nínú ṣe dùn sílé ni? Èmi nínú mi dùn jù lágbàáyé. Tí wọ́n bá níta nínú rẹ̀ dùn jù, èmi nínú mi dùn jù lágbàáyé. Inú mi dùn gidigidi. Báwo ni ìrìn àjò yẹn ṣe rìn gan-an? Báwo ni? A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àfògo fọ́lọ́run, mo dúpẹ́. Ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba tí wọ́n ṣe lè fún. Mo dúpẹ́ lọ́wọ́ ìjọba, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ìjọba tí wọ́n gbàgbé wa sínú igbó. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn agbófinró. A dúpẹ́ fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí wa tí wọ́n jẹ́ ká ṣègbè sínú igbó. A dúpẹ́ o, a sọ pé wọ́n ṣe o. Lágbára Ọlọ́run, irú eléyìí kò ní jẹ́ ìpín gbogbo. Mo dẹ̀ kí wa bákan náà pé a kú oríire. Màá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọmọ kékeré. Nínú àwọn ọmọ tí wọ́n kó fún wa lálẹ́ àná, wọ́n jẹ́ 39. Nínú àwọn 39 yìí, 25 nínú wọn lẹ́yìn àgbẹ̀wò fínífíní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọ́n ti fún wọn níwèé mo yege pé mo lè lọ sí ilé. Ṣùgbọ́n àwọn 8 nínú àwọn ọmọ yìí a nílò láti tún dá wọn dúró ká yẹ̀ wọ́n wò díẹ̀ sí ká tó lè tú wọn sílẹ̀. Ẹnìkan ní pàtó ó ní àìsàn kan lára tẹ́lẹ̀ táwọn òbí rẹ̀ ló mọ̀. Ó ní hò nínú ọkàn àyà rẹ̀. Àwọn dókítà wa ti ṣàwárí ilé, so gbogbo ìgbésẹ̀ tó bá yẹ lórí rẹ̀ a fi ránṣẹ́ síjọba, a dẹ̀ lè ṣe tó bá yẹ láti ṣe ìtọ́jú rẹ̀ dáradára. So màá pe orúkọ àwọn ọmọ tí yóò lọ lé lónìí. So àwọn orúkọ yìí lọ báyìí: Joseph Ọláwálé, ọmọ ọdún 7, ọkùnrin. Wọ́n ti yẹ̀ wò, ta ni bàbá Joseph Ọláwálé? Mi ò gbọ́, ṣé kò sáwọn òbí rẹ̀ ń bí? Ok. Ekun Joseph Ọláwálé, ọmọ ọdún 7, ọkùnrin ni. Sí àwọn òbí rẹ̀ wà níbí. Jacob Testimony, ọmọ ọdún 3, obìnrin. Sáwọn òbí rẹ̀ wà níbí. Olúwẹ̀dà ọjà Ọláriwo lọ, ẹ ṣe sùúrù. Tán bá ti dé kí wọ́n dúró síbi ẹ̀yìn yẹn. Gbogbo tí a bá ti dórúkọ ọmọ wọn kí wọ́n máa lọ sí ẹ̀yìn. Àwọn èèyàn wa mú wa lọ síbi tí àwọn ọmọ wà. Nínú oṣù kẹta ni wọ́n pa bàbá wọn, àwọn báńdíìtì náà lọ pa lọ́nà rìsáàfù tó dẹ̀gbẹ́ lọ.
wọ́n sì tún gbọ́mọ mi ní oṣù karùn-ún ṣùgbọ́n mo dúpẹ́ pé wọn ò fọmọ mi ṣe ní ti bàbá rẹ̀ Ọlọ́run kò yọ. ṣé wọn nà yín. ṣé wọn nà yín. kódà. máa ná wà. wọ́n nà yín kí ló dé tí wọ́n fi nà yín. mo rò pé ká sún àwa ní sùn. wọ́n ní kẹ́ ẹ sùn ẹ̀ ní sùn. wọ́n wà máa lù yín. ráìsì àtẹwà iyọ̀ àti mọ́gí àtẹ̀kọ. kí ló pé. iyọ̀ àti mọ́gí àtẹ̀kọ. ọ́fíìsì sáwọn náà wọ́n sì fún yín abẹ́yìn lẹ́wọ̀n sì fún wa. ẹ̀kọ́ kan la ṣe fúnra wa nígbà tó yá wọn ò já sí mọ́ ní ṣe fúnra wa. ìtọ́jú mi rí lórí ìṣẹ̀lẹ̀ yìí mi ì lè sọ tán ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́run pé Ọlọ́run gba ògo òpẹ́ ni ká máa dú. ajé ògùnbàdó ni wọ́n gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún yín níjọ́sí tá a wá síbẹ̀ yẹn omijé pọ̀ lójú gbogbo àwọn èèyàn kò sẹ́ni ó ríra wọn ìlérí tí president ṣe sọ ni wọ́n sọ yẹn so àwọn gangan tẹ́ rí yìí wọn ò sùn wọ́n ń dà wá tàbẹ́lẹ́ láàmú so kẹ́ ẹ lè mọ̀ wípé ọmọ yín ni wọ́n amúgbálẹ́gbẹ̀ ààrẹ Bọ́lá Tinubu ni wọ́n nílùú Àbújá senior special adviser of communications àwọn gan ni wọ́n ń ta ààrẹ káàkiri gbogbo àgbáyé wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti Amẹ́ríkà níjẹta ni wọ́n fi ní àwọn gbọ́dọ̀ mẹ́sọ̀ pé àwọn fojú kan ẹ̀yin òbí àtàwọn ọmọ tó. kọkọ rà lọ́wọ́ tí Ṣèyí Mákindé tó sì pa mí lẹ́rìí àti Tinubu àti gbogbo àwọn èèyàn Olúwa ò pa wọ́n lẹ́rìí nǹkan ẹ̀rí ò ní tán nílé wọn. ọmọ mi mẹ́rin ìyàwó ọmọ mi kan wọ́n jẹ́ 5. ni wọ́n jí kó. báwo ló ṣe rí lára nígbà tó wọ́pọ̀ ṣẹlẹ̀. mo ti fẹ́ kú. sunkún mo lẹ́kùn mi ti dayọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lórí gbogbo àgbáyé torí àdúrà gbogbo àgbáyé ńlọ gbà. ṣé wọn nà yín. ṣé wọn nà yín. kódà. máa ná wà. wọ́n nà yín kí ló dé tí wọ́n fi nà yín. mo rò pé ká sún àwa ní sùn. wọ́n ní kẹ́ ẹ sùn ẹ̀ ní sùn. wọ́n wà máa lù yín. bá sọ̀rọ̀ olè là ń pariwo tẹ bá ti ní wá sùn lórí ara wa ní àyè ìfọwọ́ ìkọ̀kọ̀ wọn ní tábà bọ́ta gọ́fíńmẹ̀ntì fẹ́ pa wá dànù ní ká mọ́ lọ bì kankan ká jókòó àwọn kó sàkó lọ́dọ̀ wa ti wọ́n. kó lọ́dọ̀ yín wọ́n wá fẹ́yìn nìkan lẹ̀. kò sí lẹ́lẹ̀ inú fóònù. àwọn ọ̀dọ́ sí ń rọ̀ àtúrò báwo ni. wọ́n fọ yín lọ́sọ̀ ní ìgbà aṣọ tẹ̀wọ̀ láti gbà yẹn. aṣọ tẹ̀wọ̀ láti gbà yẹn náà. ráìsì àtẹwà iyọ̀ àti mọ́gí àtẹ̀kọ. kí ló pé. iyọ̀ àti mọ́gí àtẹ̀kọ. ọ́fíìsì sáwọn náà wọ́n sì fún yín abẹ́yìn lẹ́wọ̀n sì fún wa. ẹ̀kọ́ kan la ṣe fúnra wa nígbà tó yá wọn ò já sí mọ́ ní ṣe fúnra wa. nígbà tẹ̀ dé. Praise government's intervention, they remain haunted by the vulnerability of rural schools. Their joy is tempered by urgent demands. They are seeking for security for their children, fix their schools, and a bridge connecting all of the divides so that this tragedy doesn't strike again the second time. Let's take a listen to some of the excerpts of the conversation they had. I am deeply grateful to both the federal and state governments. What they did for us was least expected. Even when we had almost lost hope, President Bola Tinubu and Governor Seyi Makinde came through for us. They fulfilled their promises, and we are indeed thankful. However, our community continues to suffer from poor network service. One of the reasons the abduction succeeded was because we could not communicate with the city center for help. Firstborn, secondborn, mi ló wà ńbẹ̀. My first and second children were among those kidnapped, along with 2 of my relatives' children. I was devastated since it happened.
But I just got some respite. For the first time, I can sleep again. We appeal for urgent support in Yawota community. We need communication networks because there's no service here and our roads are poor. On the 15th, What happened on the 15th of May was terrifying. We heard gunshots and people started running helter-skelter. We were all devastated, but we are grateful for the intervention that has brought relief. Onkaluku gbọ́ báyìí, so onkaluku ń jubilate káàkiri ni everywhere. Tínú oníkálukú ń dùn. We are all relieved now that the children are out, but we have specific requests. We need army and police barracks here to strengthen security. We urge our people to unite and reinforce the vigilante network and local hunters while awaiting government action. Good afternoon, ladies and gentlemen. My name is Professor Wale Alamu, the husband to Mrs. Salamu Rachel Olawe, the principal of our Community High School, who was kidnapped and rescued on hot. I want to use this opportunity to thank God Almighty for making it possible for them to go into captivity and come out alive. I want to sympathize with families whose relatives also went into captivity but were unable to come out. Our prayer for them is that God is going to meet them at the point of their needs, where those relatives are supposed to be, and to help. After that, I want to thank our President, Commander-in-Chief of the Armed Forces, Senator Ahmed Tinubu, for his commitment to rescue our people. We thank the Chief of Staff, Baba Femi Gbajami-Amila, for his intervention physically. All service chiefs, the Army, the Navy, and the Air Force. I want to thank the IGP. He came several times to Esele and Ogbomoso to assure us that our people will be released alive, and it came to pass. We want to thank the AIGs. We want to thank the Director of DSS, national and in all states, especially Oyo and Lagos states. I want to thank all other security forces, including Amatekun, the local hunters, the police, and every other person that is involved in the security apparatus of Nigeria. I want to thank our fathers, traditional rulers, starting from the Son of Ogbomoso land, the Onpetu of Ijeru, the Alaja of Ajawa, the Ali of Okelerin, Baba Olugban of Orile Igbon, and my own Oba, the Oniregba of Iregba. We want to thank everyone and the traditional ruler of Esele. We thank you so much for your fatherly role that you played for us. The clergy is not left out. Both Islamic, Christian clergies, and even traditional rulers and traditional worshippers, they intervene in whatever capacity that we have approached them, and we have not even approached them. I want to thank my pastor, Reverend Dr. Wale Olajire, and his wife, for keeping my hope alive, for strengthening my heart. I have many other pastors that have helped me, including my brother, Pastor Adebayo, my childhood friend from Iregba. I want to thank every other person that has helped one way or the other. All the people that prayed and prayed through. Particularly our Oba, who doubles as the leader of the town, Okolu, and a spiritual father, Baba Gandhi Olaoye. We thank you so much. And I want to say that our governor is
wonderful, and the deputy is top-notch. We want to thank the House of Representative members using Olamijuwon Law Alawa Kala Honorable. We want to thank members of the Senate using our own uncle, Alhaji Fatai Buhari, Doctor, for intervening at most critical times. Whenever I was worried and I send him message, there is a type of message he sends to me that lifts my spirit. Thank you, Alhaji Buhari. I thank you so much. Please greet Alhaja for me. I want to thank all our chairmen in Rere. In fact, in the 5 local governments in Ogbomoso, the North, the South, Rere, Ajawa, and Surulere, we thank you so much for all that you have done for us. We want to thank the market women. Some of them will brunch in front of my house and drop a bottle of honey and say that honey is sweet, that the result of this will be sweet. I thank you all so much. I want to thank the press. They have done wonderfully well. Using Ogbomoso Focus as a point of contact, Agility FM, Brave FM, Okeogun FM, and every other person. Powerot FM that have helped us even to project our plight. Let me go to Isheyin, where I'm currently piloting a whole faculty. I want to thank the Asenyi of Isheyin for his support. I want to thank the Olori of Isheyin for his support. I want to thank every Oloye at Isheyin. They did very well. They came massively in buses with the seal of the palace of Isheyin. We appreciate you so much. We appreciate the church, particularly Okelere Baptist Church, Antioch Baptist Church, St. David Agboyin, House to House Church, where Reverend Debo Adeyemo holds sway. We thank you, all the churches that have prayed for us, all men, all women, all youth, all children that have opened their mouths to ask God for mercy. We receive mercy indeed, and we are grateful. Thank you, everybody. Thank you, Nigeria. Thank you, the whole world. In US, San Francisco, Washington, New York, people are carrying candle in the night, and they were doing vigil. We thank you all for all that you did. Thank you so much for your support for us. I want to remember the Professor John Akintola, the Alakpa of Kenya. He's my wife's elder brother, and he stood in the gap as the head of the family for us. Thank you so much. Kabiyesi, Adeopelori, Atopelese, Lukeri Odokini. I thank everybody. On behalf of my wife, my name is Wole Alamu. I thank you all. Ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. Ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.